Subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi. Yes, good evening, my people. Happy day to everybody. Òye ọdún ayọ̀ la máa ṣe lágbára Ọlọ́run gbogbo ẹ̀mí tó gbààwẹ̀. Inshallah gbogbo wa náà tá lẹ́yìn oṣù ọdún ayọ̀ la máa ṣe. Òye yín. This Ramadan tó lọ tán ẹ̀ tá ń ṣọdún ẹ̀ yìí. Oṣù alápọ̀nlé tá ń ṣọdún ẹ̀ yìí. Olúwa ló jẹ́ ààrẹ yẹn. Ọdún yẹn náà lèèyàn kan rí ṣe dáadáa. We don't see the Faji to do very well. Òye yín. Federal government, state government, the ṣe ń wá wa yìí law abiding citizen la wa o. We no dey gara akin gara, we no dey kọjá yìí, we no dey kò yẹ ibi tẹ́ bá fi wá sí náà la máa ń wà. Àmọ́ pé tiwa náà lè ń ṣe, àmọ́ pé torí wa náà lè yẹ sọ pé kọ́fì wà torí COVID-19 ká má bàa ṣe kí ni kó má dé pé wọ́n máa kó wọn rọra wọn káàkiri. But at the same time ọdún yẹn àríṣe kò lọ dáadáa bó ṣe yẹ kó lọ. Òye yín. 7:30 8 o'clock àti máa sáré para pé kọ́ má bàa mú wa o pé kò yẹ àwọn security o kọ́ má bàa mú wa o kọ́ má sọ pé ẹjọ́ ẹ ṣàánú wa federal government ẹjọ́ state government ẹjọ́ kó tẹ̀ ṣe bíi 10 ẹ bá a sún sí bíi 10 o'clock ẹbẹ̀ ní ẹbẹ̀ là ń bẹ̀ àgàrà ẹjọ́ ẹ bá a sún sí bíi 10 kò yẹ yín after 10 o'clock anybody tẹ bá mú tàǹgbà nítorí ẹ bá rí a máa fara mọ́ ẹjọ́ we're just begging òye 10 o'clock please 6 a.m. to 10 o'clock in the night so go your home anywhere you are after 9:30 9:45 go back to your house so that 8 o'clock is too please we're begging. God bless you. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi.